Prince Adémọ́lá máa support mi Bumite àwọn náà máa support mi Adémíkan máa gbọ́n máa support mi pé wà á ti iṣẹ́ dé wà á máa gbálẹ̀ wà á máa fọ̀bọ́ àwọn ọmọ sì kéré kí wọ́n sì fẹ́ ṣe kí ni wọ́n á pé ṣé mi yẹn bọ̀ tẹ́lẹ̀ nígbà kò lè tó èmi náà lọ bí iṣẹ́ ìyọ̀rá stand pé kí ni yẹn mo sì máa rí pé kí ni ìrànlẹ́ ṣe wà pé ìyàwó mi tó jẹ́ best woman on the ọmọ ẹ̀ ó ti wọ̀ pé kí n mú pọ̀ sọ̀kọ́ tó fẹ́ sọ. wọ́n á rò pé kí la lè ṣe láti mo sáà ń bọ̀ ní ọ̀dọ̀ grandma lánàá so wọ́n á rí mọ́mì kan ọmọ yẹn ti parí secondary school wọ́n wà admission so wọ́n á sọ fún pé ìyàwó mi ní ìdí ọmọ ọ̀dọ̀ pé kí ni àbí onídìí ọmọ ọ̀dọ̀ náà fi gbá àwọn gba àwọn ilé ẹ̀ kó ṣe é rí ẹ̀ pé unity nínú ọmọ ọ̀dọ̀ pé kí ni ẹ̀ wọ́n á pé kí ni ẹ̀ tó mọ̀ tó wá kàn ní pé. gbogbo ni ó gbé yẹn gan. ṣe ọmọ yẹn àrẹ́ǹdì ọ̀dọ̀ grandma kan ní ọ̀rẹ́ ọmọ ọ̀rẹ́ grandma ni lady yẹn so ó fẹ́ iṣẹ́ ọ̀la àwọn ọkùnrin lè ṣe nígbà tó máa la kì í ṣe ọkùnrin sáà lè máa dáná ọkùnrin ò lè máa rọ àmàlà ọkùnrin ò lè gbé kínní yẹn ọkùnrin ò lè fọbọ́ àwọn ọmọ ọ̀tá ló lè tọ́jú àwọn ọmọ kéèké ọkùnrin ò lè ṣe yọ̀rá sí èmi gan tẹ̀ rú pé ọkùnrin ní káwọn ìyàwó mi gbúdọ̀ máa jẹ́ kí ìyàwó mi pé kó má máa ṣe àwọn iṣẹ́. obìnrin àbọ̀kùnrin òun rojọ́ jù obìnrin àbọ̀kùnrin. ọgbẹ́ rẹ̀ tí mo sọ pé àwọn ọkùnrin wà tó yẹ kí oníṣẹ́ náà lè ṣe. obìnrin àbọ̀kùnrin ìfàfolú. obìnrin ni ọmọ yẹn à ń sọ̀rọ̀ lọ́wọ́. o ti ń plan pẹ̀lú grandma pé bẹ́ẹ̀ ṣe máa fẹ́ ìyàwó mi wọlé right. àmì ó ṣẹ̀ṣẹ̀ parí secondary school. so ọ̀nà tó wá fẹ́ gbé gbà nìyẹn àbí. bóyá o gbọ́ mo sọ pé ó ṣẹ̀ṣẹ̀ parí secondary. ọ̀nà ni mò ń sọ mi ò di níbi tiẹ̀ mo ní ọ̀nà tó wá fẹ́ gbé gbà nìyẹn. bí báwo kò yé mi. ọ̀dẹ̀ bíi tiẹ̀ ló kò ní àbí tó kò yé mi. ọmọ tó ń ṣẹ̀dá ìṣẹ̀lẹ̀ yẹn o ti wáyé lẹ́jẹ̀ tútù o kò ti rí. ok ṣé mo fẹ́ fi ẹ̀ẹ́pù mi. ẹ̀ẹ́pù ta ni. ok ṣé o bí àwọn abọ́ ṣe ń kun àbí ìsìn ní kun abọ́ tàbí kun èso sínú kíchìn sí wà ok. èsì ń kun abọ́ lẹ́nu tiẹ̀ tó pé mi kì í ṣe àbí. mi sọ pé ìṣe sínú ìgbà mi ò máa ń gbé ibi iṣẹ́. irú ọmọkùnrin olùfẹ́ yàn gan-an ọ̀nà tí ìtàlẹ̀ ló tún wà lọ ṣe ń tàlẹ́ pé tí mi ò ká òkú ẹ̀ wá fẹ́ ṣe lójú ni pé kò sí kan tí mo fẹ́ ṣe àbí. tí máa ra ẹ̀ka tó máa ṣe ni pé. náà bí ẹ̀dá kò sí ọmọdé ọ̀kan tó ń gbà ní ìfọ́mọ́. mà onídìí ọmọ ọdún a ní ìdí àwọn ọmọ òkè oníkàrí gbọmọdún àbí. a ní ìdí ọkùnrin ni má jẹ́ kí ní ẹ̀dùn jù ọ̀gá ọkùnrin wá sí ọmọdé ọkùnrin jẹ́ kí n mọ̀. kò yé mi. ọmọdé ọkùnrin. ìṣòro ara àwọn ọmọ ayé òde òní kan fa gbó kan mu sìgá kan. ẹjọ́ kí máa fà tó bá yà sí ṣiṣẹ́ ilé. ṣé bí àwọn ọmọ primary school kí ló fẹ́ ṣe kí ló ọmọ primary school fẹ́ ṣe. jọ kí lọmọ secondary school tó ní oṣù jáde lọ́fẹ̀ẹ́ ṣe ṣé mo ní ọmọ primary school ọmọ ọdún ọkùnrin mo wá ní ọmọ tó ṣe jáde secondary school ọkùnrin. ní òun wá ní. kó lọ máa bọ̀ tó fine. ó ti fi tó fine sí. kó máa wọ gírì náà ṣé màá jẹ́ kọ́mọ kan pé wọ́n gírì wa máa ṣiṣẹ́ ńlé mi. jágba ọkùnrin gbà yẹn. kágbá ọkùnrin. bí kò dáa ni. nǹkan wo ni pé àwọn ọkùnrin yẹn spirit ẹ̀mí burúkú ìdè máa ń balẹ̀ ọkùnrin. obìnrin lẹ̀mí burúkú kì í ti balẹ̀. ọkùnrin wàá ètè káwọ́. alágbèrè ẹsẹ̀ mo sọ ṣe mo dálágbèrè tójú ẹ̀ ti rí bẹ́lẹ̀ ó sọ mi pé àgbà tí mo láti fẹ́ra tí mo ti mú ẹ lọ́rùn lé wọ́n sọ pé lójú àgbèrè lẹ́yìn ni mo ti pé ara pé ìṣe ò rí bẹ́ẹ̀ o ó ti wá rí bẹ́ẹ̀ báyìí. ó ti yágá gbọmọ ọ̀dọ́ ọkùnrin ọmọ ọ̀dọ́. Prince Adémọ́lá ẹjọ́ ẹgbọ́n náà ṣé ọmọ ọ̀dọ́ Prince Adémọ́lá máa support mi